ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́ta, ìmúníkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ní ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn rọra ṣe. 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 Bó bá pọ́ lọ́mọ aráyé o. Bó bá bú lẹ́sẹ̀ lọ́mọ aráyé o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkùn wá ṣe bí ọ. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkùn wá ṣe bí ọ. Inú ẹ̀dá jìn rọra ṣe. 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 Níkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ní ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn rọra ṣe. 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 Bó bá pọ́ lọ́mọ aráyé o. Bó bá bú lẹ́sẹ̀ lọ́mọ aráyé o. Ṣé wọ́n pé ẹ̀yin àgbàlagbà lè ní ajá tó bá lẹ́ni lẹ́yìn? Àpọ̀bọ̀. Àwa ti ní irú yín lẹ́yìn ọkọ̀ tí wá balẹ̀. Ọ̀rọ̀ òṣèlú ni o. Èmi ò wá kankan mẹ́ o. Òṣìṣẹ́ ìjọba lè mí o. Oh, how are you? How are you? Tella, jẹ́ kí n introduce you, Dr. and Mrs. Jegede fún yín. Ẹ káàsán, ẹ kú jókòó. Ṣàlàáfíà lè wà. Adúpẹ́ ma, ẹ ṣeun. Wo má jẹ́ kó fọ́ modesty fún ẹ o. As a matter of fact, they are very, very influential. Àwọn ni wọ́n jẹ́ kí n wà nípò tí mo wà yìí. Tí ò bá sáwọn, mi ò ní sí bí. Don't now forget that ẹni tó bá múṣẹ́ lókòókò dùn ló máa ń lọ síbi gíga. Of course, a mọ̀ pé hard work pays. But tí èèyàn bá wà hard working, tí ò bá rí ẹ tó lè fún ní extra push, kò ní débi tó ń lọ. Jẹ́ kí n sòótọ́, àwọn ni igi lẹ́yìn ọgbà mi. Tigi lẹ́yìn ọgbà yẹn lè bí wàá mọ̀. Well, let me officially introduce the incoming governor next year, Her Excellency Chief Mrs. Jegede. Congratulations, ma. Ọ̀gá, ẹ bá ti jẹ́ ká win primaries náà, kẹ́ tó bẹ̀rẹ̀ sí introduce. Lẹ́yìn ò tí ẹ dìbò ẹ ti wọlé. And His Excellency the Deputy Governor in waiting. Your Excellencies. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ. Ẹ wá ní sùúrù, ẹ má bínú ẹ jọ̀ọ́. Àwa sì níbi kan tá fẹ́ dé. So ká má gbára wa lákòókò. I think we have to move now. Gbogbo ilé kan. A padà wá ṣe yẹn. That is all of you, sit down. All right. Jegede. Hello, Motura. Báwo ni? Okay. Màá tó ṣetán mi báyìí, màá join ẹ sìn.
Màá rí ẹ láìpẹ́ ṣùgbọ́n. Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́ta. Imú ní kàkọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ní ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn rọra ṣe. 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 Bó bá pọ́ lọ́mọ aráyé o. Bó bá bú lẹ́sẹ̀ lọ́mọ aráyé o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkùn wá ṣe bí ọ́. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkùn wá ṣe bí ọ́. Inú ẹ̀dá jìn rọra ṣe. 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 Mo ti gbàgbé pé ní second Saturday of the month. Ẹ káàsán sá. Kásán, ọkọ ẹ̀ ń kọ́. Ó wà. Níjọ́ wo ló máa wá kí mi? Ṣé bí mo ti wá ń kí yín? Kéké kọ́ lélẹ́yìí tó wá ń ṣe yìí. Ó máa wá rán mi létí ni. Junior àti Peter ní kínkín yín. Ó di ọdún 12 tó ti máa ń rán mi létí tó ti máa ń sọ fún mi pé ó ní kó máa wá kí mi. Àwọn wo gangan ni mò ń ṣe bàbá lé lórí gangan. Ìwọ gangan tó jẹ́gbọ́n wọn bí àjèjì ló ṣe máa ń ṣe sí mi. Ṣé kí n má wà mọ́? Ó ṣáà ti dáríjì mí. Jésù ló ní ìdáríjì, Reverend. Reverend, kí ló ṣe bàbá àbí dádì? Okay, dádì ṣá. Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́ta. Imú ní kàkọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ní ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn rọra ṣe. Inú ẹ̀dá jìn rọra ṣe. Inú ẹ̀dá jìn. Tó bá ti gbé sí kó dúró dé lọ́dọ̀ àwọn Táíwò máa wá báyìí láti bẹ̀. It's okay. A máa máa lọ. Ìwọ náà máa pẹ́ ọdún bẹ́ẹ̀ mi ti sẹ́ẹ̀tù. Ó tán bá ti dé mi máa wá bí máa ṣe lè ó ti yẹ.
mi ò tilẹ̀kùn yín. Oh my God. It's alright, já kúrò jọ máa lọ. Tani yẹn? Èmi ni Fẹ̀yìntọ́lá. Fẹ̀yìntọ́lá. Èmi ni mà. Any small thing, wá ti lọ yọ̀bọ̀n. Jọ nítorí náà ṣé àdé ní gbádùn sítorí pé ó gbé nǹkan sínú ilé. Torí Fẹ̀yìntọ́lá ló ṣe yọ̀bọ̀n. I'm tired of this. Fẹ̀yìntọ́lá wọlé jàre. Tó bá lọ. Ẹ farabalẹ̀ o. Mẹ́kẹ́ ló bá yín ara. Tó ti ń sìn, wọ́n ti ń bí ọ lọ́wọ́ nǹkan dà mí lóhùn. Ṣé understand? Ṣé dáadáa ni àbá yín? Dáadáa lè bá wa sà. Ẹ má bínú. No, mi ò bínú. Èmi ò kí n bínú, máa ń pààrọ̀ dànù ni. Máa ń pààrọ̀ ṣe é rá bínú ni. Tí bá ti bínú lásán, òkú máa sún ni. Mi ti bínú báyìí, mo kàn ń bí ọ lọ́wọ́ yín ni. Bá ṣe ń bí ọ lọ́wọ́ yín, máa dá mi lóhùn. Àwòbí, àwa kì í sílé ni o. Kí ni nǹkan àlejò tẹ̀lé fún wa? Ó, ọkọ ìyàwó, àbí ibi tó ń wò yẹn ni nǹkan àlejò wá wà? Ibẹ̀. Hello. Follow. Go inside. Go. Move. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Àwọn ẹni tẹ́ mú yẹn kọ́. Ṣé àwọn agbanipa yẹn? I've told you, they are suspects. Suspects until proven guilty. I keep telling you this. Kí ló ń sọ yìí? Kí ló mean by kí wọ́n? Yeah, ṣé àwọn tó jẹ́ wípé wọn ò sọ anything bá ta interrogate wọn? Àwọn ògbólógbò apànìyàn ló máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ̀rọ̀. Not even a word. Nothing. Nothing. Okay. If you want to separate cells, Okay. to bá dọ̀la, máa interrogate wọn. All right. I need to call the ambulance. Oh yes, we need to get an ambulance to take that out. Hello? Yes, is that the ambulance? Could you please come to house 132, please? Pẹ̀lẹ́ àbúrò. Ṣé wà okay? Wọ́n ní Mrs. Jẹ́gẹ́dẹ́ àti ọkọ wọn ló rán ẹ lọ sí school. Èèyàn gidi dẹ̀ ni wọ́n. And àwọn òbí tiẹ̀ ńkọ́? Wọ́n lọ ra nǹkan. Wọ́n lọ ra nǹkan. Fẹ̀yìntọ́lá, kí ló ṣẹlẹ̀ gangan lálẹ́ ọjọ́ yẹn? Wọ́n pa iná. Ìgbà tí wọ́n paná. Ọwọ́ nígbà tí wọ́n pa iná. Wọ́bí, ó yá wọlé. Wọlé! Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Orúkọ mi ni Tẹ́lá. Mo mọ̀ yín dáadáa. That's very good. Tómi lórúkọ mi. Ẹ ṣé, mo mọ̀ yín máa lọ. Excuse me sir, mo kàn ní pé ká béèrè pé
My darling girlfriend. Má bínú now. Má bínú jọ̀ọ́. Ó ṣá mọ irú iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ ló máa pariwo every time. So nítorí pé kò kí ń ṣe àbúrò ẹ̀, that's why you're not challenged about it. Àbí? Okay. Má bínú, my dear. Má bínú now. Sorry. So how is she now? She's there. Anyway, she's getting better. She's getting better. Babe mi gan gbà mí, ara kò máa ta ẹ̀ gan gbà tí mo pé èmi ni mo ní. Stop it, I don't like it. You don't like what? I don't like it. Stop it. Yeah, come, má bọ̀, má bínú darling. Bẹ̀lẹ̀ ṣùgbọ́n. Báwo ni? I'm fine. Kí ló jẹ? Mo ti jẹun. Were you waiting for me? Yes. Are you serious? Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkunlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Officer, ṣé kí n máa parọ́ fún yín? Pásá ń gbé lórúkọ mi. Gbàgbé ẹ̀mọ́ tún mọ orúkọ yẹn gbòòrò. Ó túmọ̀ sí pé ó kọjá rẹ́dẹ̀rẹ́dẹ̀. Mo kọjá òṣì mo kú onú ranù. Nǹkan tí n bá ní mo ṣe náà ni. Nǹkan tí n bá ṣe, aláì èmi ò ṣe náà nìyẹn. Mi tọ́kọ̀ dé dúró yẹ kí n jẹ́wọ́ fún yín. Mi jẹ́ kí ẹ gbà mí gbọ́. Olóògùn tó kú yìí nǹkan ni mo pa o. Lóòótọ́ mo lọ jalè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ mi ìṣàmù wọn bá ní àjàgbà tó ṣe àwọn mo ìṣọ́bọ̀ṣọ́ mi lọ lójijì nípa mi lọ mo sì fẹ́ kọ́ńtró pé kẹ́bọ̀dì dúró tó wà bẹ́ẹ̀ kọ́ máa ń yìnbọn fún òun fi halẹ̀ mọ́ wọn kàn gbọ́ pákó ìbọn nílé ta ló yìnbọn tó bí náà yìnbọn sókè nìyẹn ọ̀tá kan ni mo yìn lókè ọ̀tá kan tó mo yìn òkè ni mo yìn sí ọlọ́run ẹ̀rọ àgbọ̀n fi ọlọ́run búra tí bí ẹ̀rọ fún ẹ̀mọ yí ọ̀tá àgbọ̀n tó wà nínú ìbọn tí ẹ gbà lọ́wọ́ mi ẹ̀mọ yí ọ̀tá yẹn náà ẹ lọ kà tó bá kọjá yẹn kan tó kù mẹ́ ó túmọ̀ sí pé èmi bá Ṣàngó èmi kọ́ ni mo pa ọlọ́gbé ṣé wàá sàn èmi kọ́ mo pa èmi pa pé ara mo ṣe jẹ́ nìyẹn. Ta ló rán yín kẹ́ pa Dr. Jegede? Èmi ò pa wọn. Ta ló wá pa wọn? Gbogbo plan wa àti lọ síbẹ̀ a fẹ́ lọ jalè ni o. Gbogbo wọn pa Mr. Jegede, wọn pa Mr. Jegede kò yé mi o. Ṣé o gbà pé wọ́n pa wọ́n ni? Nǹkan tí àwọn èèyàn sọ nìyẹn. Tí bá gbọ́ iye, ó sọ pé èmi kọ́ mo pa wọ́n. Ó sọ pé àwa kọ́ la pa wọ́n. Ẹ̀yin méjèèjì lẹ́lẹ́jọ́ níbọn lálẹ́ ọjọ́ náà. Are you trying to say pé ìkejì ẹ̀ ìyẹn Ṣàngó ló pa Dr. Jegede? Mi ò sọ bẹ́ẹ̀ o. Gbogbo iye establish operation a pààyàn rí. Are you convinced pé ó lè bẹ̀rẹ̀ lánàá? Lóòótọ́ ni. Lóòótọ́ ni kí ni? Ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa o. Nígbà tó mú lọ́lọ́ tàwa bẹ́ẹ̀ Ṣàngó ń pariwo kó máa yìnbọn pé kẹ́nìbọ̀dì máa move. Ó dẹ̀ yìnbọn. So ìwọ́n tó ń sọ ni pé Ṣàngó ló pa Dr. Jegede. Ó fẹ́ jọ bẹ́ẹ̀. Ṣó lè jẹ́ wípé Ṣàngó ti gba owó ẹ̀mí Dr. Jegede tí wọ́n mọ̀ pa ẹ̀? Èmi ò mọ̀ yẹn. Now, tell me, àwọn irú ìrìn wọn ni Ṣàngó rìn lálẹ́ ọjọ́ kó tó di pé ẹ lọ rob or assassinate? A day before the operation, ṣàdédé ni mo pé. That's on the 12th, Thursday. Yes, bẹ́ẹ̀ ṣàdédé ni mo pé fóònù Ṣàngó gbogbo fóònù lọ switch off ló sọ èmi tí ẹ ti mọ́kàn kó pé a lọ fún operation yẹn mọ́ lójúdé jọ́ kejì pé operation yẹn ṣe máa hold. O dẹ̀ béèrè lọ́wọ́ ìbò ló ti ń bọ̀. Mi ò béèrè o, mi ò béèrè o.
ìgbà wo lè máa fẹ̀mí lẹ̀ báyìí mo ti fún yín gbogbo information tẹ́ need now. Kò jẹ́wọ́ àbí? Jẹ́ ká lọ sọ́dọ̀ Mrs. Jegede. But wait, tell her. Why don't she take a waste precious time alone on people one? Jẹ́ ká charge wọn sí court straight. Èmi ò ní ìdáwọn lé. Ẹni tó rán wọn gangan ni mo fẹ́ lọ mú. I'm in for the big fish because tá a bá mú ẹni tó rán wọn, ó máa tún rẹ́ lómi lọ pààyàn nínú. Yes. So, nǹkan tó ń sọ ń sin ni pé wí lásán làwọn ilé. Oh, exactly. Bàbá la ṣe fẹ́ mọ ẹni tó rán wọn nígbà tó ń kọ̀ tó ń jẹ́wọ́. Ọ̀gá máa ṣe ni. Okay. Wàá gba Mama Pasangu láyé láti wá kí lọ́la. Yes. Jaguda paraku yẹn. Yes. Ṣé ẹ máa jẹ́wọ́ ṣá? Ọ̀rẹ́, oyin báyìí máa ṣe. Okay. Tó bá dọ̀la, ẹ gba màmá ẹ láyé láti wá kí. Okay. No problem. So, mọ anybody tó yẹ kó wọ́n jọ ní problem tẹ́lẹ̀? He was a very gentle person. Kò bá yàn jà. Madam, excuse me. Ibo lẹ́yìn wà nígbà táwọn assassin yẹn wà nílé. Èmi? Yeah, ìwọ. Eléyìí, ó lè sùn lórí omi. Ó sùn jù. Boys quarter ló wà lọ́jọ́ yẹn. Ó dẹ̀ sọ pé kó lè gbọ́ ńgbà tí ìbọn yẹn dún rárá. Kó lè gbọ́ tó ló máa ti sùn. Ọjọ́ yẹn mo tiẹ̀ ti wá sùn lọ, mo ti sùn lọ gan mi gbọ́ anything. Okay. Tommy, please sit. Only believe in pé bullet tá yọ lára Dr. Jegede yàtọ̀ sí bullet tó wà nù ìbọn àwọn Pasangu. So, are you saying that we boys in Nibo Milo? It is either that or what? Or ẹlòmíì pa iná yẹn fìbọn mi pa Dr. Jegede. So that means that we Pasangu àti Escolopa Dr. Jegede. Oh no, I'm not saying that. This is just speculations for now. Okay. Yes, but this is what I think we should do. Now, if the director doesn't cut right now. Hey. I feel the penny. I feel your way. Olórí burúkú. Hello, bá mi. Òun bẹ́ẹ̀ sọ̀rọ̀. Pé ìwọ kàn máa lẹ́sàn, ìwọ máa lọ́rùn, ìwọ ò gbà fóun. Òun dẹ̀ fẹ́ tọ́jú ẹ̀. Olórí burúkú ẹ̀, èló ni bàbá ìyá aláya ẹ̀ ti gbé fẹ́mi rí. Tó bá máa fẹ́ mi lọ́mọ ṣé bá máa kọ́ rí mi ni. Olórí burúkú ẹ̀ mo kàn máa rí lágbọ̀n agbọ́mọ́tò oríṣiríṣi. Ṣé mo já ní ọlá ìrí ni? Olórí burúkú. Oníṣoríire. Ayé àwọn àbàjẹ́ ni kò wọ́n pé tí sí mi bá ń kí. Ìjà láyà olókì. Ẹ filẹ̀ sí mi. Ìyá àwọn àlùbáríkà fi jẹ. Wà kí ló dé tó ń wò mí? Ọkàn ránjú mọ́ mi, wọ́n ṣépè fún ìyá ẹ̀ ni. Di báàgì mi mú tó bá jábọ́, ó bẹ́tà ká yí ẹ jábọ́ ju kí báàgì mi jábọ́ ṣó gbọ́. Àbólóṣì ni ó dẹ̀ ń wò mí. Kó má dàbí ipa ṣàánú àwọn ìyá ẹ̀. Mo mi sáyẹ̀ ẹ má bí ẹrẹ, mọ́wọ́ kan mọ́ mi, ọwọ́ gan ògùn débí. Jẹ́ kí báàgì dànù. Lo straw, invisible straw ni kó máa fi fomi mi. Tí báàgì yẹn bá jábọ́ máa ná ẹ pa, ó gbọ́. Hello? Yes, láti bo. Èwo làwọn wèrè, èwo ni láti bo, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Wọ́n mú Pasangu. Kí wá ní títí wa, kí ló kàn mí? Wọ́n lọ sí pé nọ́mbà títí kò lọ mú fóònù ẹ̀ dání. Wọ́n pe customer care ni, jẹ́ customer care ni. Ṣé pé customer care kan máa wá wa káàkiri? Wọ́n mú. Ọwọ́ wáyé olè àbí? Rí wọn burú. Wọ́n ṣí èrè. Wo jọ torí Ọlọ́run yẹ kó ló bá ibo náà wà. Ẹ pé 121. Mo ti gbọ́. Kúrò lórí fóònù jàre, jọba ti pass information, kí ló ṣẹlẹ̀? Kó sì lọ jàre, kó já kúrò lórí fóònù. Ọlọ́run ti mú Pasangu. Ó ṣoríire nìyẹn sí mi. Olórí burúkú lọmọ náà. Ó yẹ ká celebrate ẹ̀ ní. Àwálé. Mo ló lọ ti jalè nísìn. Àwálé. Inú ẹ̀dájì rọra ṣe, inú ẹ̀dájì rọra ṣe,
inú ẹ̀dájì lọ́ra ṣe inú ẹ̀dájì lọ́ra ṣe. Ta ló rán yín? Ó bá dẹ̀ jẹ́wọ́. Sure, because I need ìròyìn. Àwọn ọ̀gá yín la need. So, jẹ́wọ́ ẹni tó rán yín. Rẹ̀mí lẹ́kún Ajélára. Ó bá dẹ̀ jẹ́wọ́. Oh, Mr. Pasango. Ta ló rán yín? Bóyá ọmọ nìkan ló máa jẹ́ first person tó máa jalè. Ẹ ṣàlejò sìgá, ẹ ṣàlejò gbó sí pẹlẹbẹ. Nàìjíríà gan jalè kò sẹ́ni tó arrest ẹ̀. Àbí ìmọ̀ sísè mi. Ṣé jẹ́ ẹni tó ń bí mi ní ẹ̀wọ̀ torí Ọlọ́run. Bẹ́ẹ̀mi ṣe wà yìí ẹ ti ń disturb mi gan. Àwọn nǹkan tí mo fẹ́ ṣe wọ́n pọ̀ gan. Tẹ́ bá lọ́mọ jalè èló ló jí gangan tá a bá ní pé ká sọ̀rọ̀ èló gangan lọ́mọ yẹn jí. Kí ló ti wà láàlẹ́ ayé pọ̀ tó ìgangan? Inú Nàìjíríà kọ́ láti wà ní tí wọ́n jí dọ́là, wọ́n jí pounds, wọ́n kó sí yàrá kan. Ejò tún wọnú ọ́fíìsì kan, ejò mi owó, ó mi gbogbo owó tó jẹ́ pé ó tó wá ṣe gbogbo Nàìjíríà yìí lọ́dún mẹ́wàá, ejò mi. Lẹ́yìn ìyẹn ọ̀bọ tún wọlé, ó tún kówó lọ, wọ́n pààyàn sí náà. Wọ́n pààyàn sí náà, kí ló ṣe gangan? Kí ló ṣe? Lórí pọ́nmọ́ jalè, ṣé òun ló máa kọ́ jalè ni? Èló ló jí tá a bá máa gbọ́n sí i, owó ìṣì kan tó lè tí ò ní tó jẹ́ ayé 10 million. Hey, madam. Mọ́dà. Bẹ́ẹ̀ni, mọ́dà la charge fún. Mọ́dà. Well, ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá pààyàn, pípa ni wọ́n máa pa. Mọ́dà. Nísìmí, àbúlórí burúkú lọmọdé. Ṣé ọmọ yín pààyàn ni? Pàṣàngó pààyàn. Gbọ́. Ó pààyàn. Bàbá wèrè lọmọ yín. Olórí burúkú ọmọ ni ẹ o. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olórí burúkú ọmọ yẹn. Bàbá wèrè. Èmi ọmọ pọ̀ pààyàn ní báyìí pé màá mọ̀ pọ̀ pààyàn máa wá sí ibà. Kí ni wọ́n ṣe ibà yìí? Ṣé mo ní kọ́ lọ pààyàn ni? Nínú àwọn ọmọ pọ̀ lè ọmọ tàbí lànà jalè. Ìyẹn ò ṣe bí di. Ká ṣàṣẹ́wó ńkọ́. Ṣèbáyà la nìyẹn fìyẹn lẹ̀. Gbogbo wà lọ́mọ lè wù. Ṣé ìwọ ọ́fíìsà gbogbo wà lèèyàn lè wù. Tèmi mọ̀ pé mo lè accept. Ṣé rí tí ká pààyàn kò sí kankan nù ràn wá. Ó lè ẹni tí ò tí ì ní wọn tí ì bí ni. Bọ́ tí ká pààyàn mi ò lọ́wọ́ nù ẹ̀ rárá. Bó ṣe wà yẹn lẹ́yìn kò tètè jẹ́wọ́ bó ṣe pààyàn. Kọ̀ọ̀kan mi o lórí burúkú ọmọ oṣù. Jọ́wọ́ mi ní kí ni mo ṣe èrè. Ó máa kú sẹ́wọ̀n ni ó lọ pààyàn. Ó pààyàn ayé ẹ̀ ti bàjẹ́. Lẹ́yìn kò jẹ́wọ́ fún wọn kó ronú pìwàdà. Owó wa ń lẹ́ ní gbòmọ̀ pé. O ò lè dá mi mú ní. Ṣúgà. Wọ́n náà ló dì í. Má yẹ ṣe bẹ̀rẹ̀ gbólódà. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rù ń bà mí o. Àwọn ọlọ́pàá ti ń wá sílé, wọ́n dẹ̀ ti ń question mi. Kí ló béèrè lọ́wọ́ ẹ̀? Wọ́n ní ibo ni mo wà ń gbà táwọn olè yẹn wá sílé. Ṣé o farabalẹ̀ dáhùn lóhùn dáadáa láìgbò? Kí ló ṣe ẹ̀ dáhùn náà? Ṣé o gbọ̀n? Àwọn tí ń gbọ̀n báyìí náà. Mo dáhùn dáadáa. It's okay. Báwo wá ni ọ̀gá ẹ̀? Ṣé báwo náà ṣe ń feel? Ṣé wọn bára jẹ́ jù? Ta ni ọkọ ẹ máa kú tí ò ní bára jẹ́? In fact, wọ́n bára jẹ́, wọ́n ń ké gan-an ni wọ́n ń ṣe mí gan bọ̀. Kí ni máa ṣe? Sórí jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀, mo hate láti sọ. Sórí nǹkan tí ó yẹ kí ojú aláìdárí, òun lójú ọ̀gá ẹ̀ rí i. Tó wá gbọ́, wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní àkútúkú ẹ̀ níbo lọ́nà ọ̀run. Ṣúgà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ẹ́ tó ṣe ha? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wo ọ̀gá dé àdé dúró síbẹ̀. Ṣúgà. Wá lọ. Kí ni? Wá lọ náà. Ajá kí ló tún ṣẹlẹ̀?
ó mọ bí tó gbà wá. Sunukun ká fojú sunukun wo. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ sunukun ká fojú sunukun wo. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Yá ẹ jẹ́ fún wa ní. Inú ilé yìí lọ́sà. Ìmúníkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ní ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn. You know what? Mo máa like palm sandals yìí. Ó fine gan. Bọ̀ ṣé ready made lè àbí wọ́n ṣe fún yín ni? Ẹ wo eléyìí ò ṣe ready made gangan o. Shoemaker ló ṣe eléyìí o. Èmi lè jẹ́ káwọn boutique yẹn máa gbé mi. Ṣé rí gbogbo àwọn bàtà ṣe máa ń wò lọ́dọ̀ àwọn boutiques yẹn? Àwọn shoemaker ló máa ń ṣe. Wọ́n á kàn wá máa dàbí ọgbọ́n, wọ́n máa lọ máa àwọn designer Gucci, Versace yẹn wọ́n máa fi sórí ẹ̀. Tó bá ti jù sí báyìí, tó ti gbé sórí show glass báyìí, tí yẹn ti tọ́nà sí lórí báyìí, tó ti shine sójú yín báyìí, ó ti di 50 bay nìyẹn. Èmi lè jẹ́ káwọn kan máa gbé mi o. Ṣé lè tẹ́ ń gbólẹ́sẹ̀ mi? 2 bay 5 ni, 2.5 ló parí ẹ̀. 2.5 ni. Ó dẹ̀ jọ designer o. Nǹkan tá a fi mú gbòòrò eléyìí. Ẹ máa fún mi ní nọ́mbà shoemaker tó ṣe. Ṣé pẹ́yìn náà fẹ́? Mo like ẹ gan. Kò sí wàhálà, kò sí wàhálà. Ìyẹn kéré gan. Ṣé máa ń ṣe fóbìnrin náà? Unisex ni kò sí ìdẹ̀bá dọ́dọ̀ tí ó lè ṣe fún yín. Ẹ pè ẹ ní Fabian ló fún yín, ó máa ṣe yín dáadáa, ó máa fún yín discount. Kò sí problem. Ẹ dúró ṣé àdúgbò ilẹ̀ ń gbé ni? Àdúgbò yìí mò ń gbé. Ṣẹ̀rí ìsàlẹ̀ ń bẹ̀ yẹn, òun lọ́dọ̀ mi. Bọ̀ ṣọ́ọ̀bù àǹtí mi lélẹ̀, mo kàn wá bá wọn dúró síbẹ̀ for a while náà ni. That's nice. So that's good. Ẹ jọ ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ sí Dr. Jẹ́gẹ́dẹ́. Wọ́n kàn ṣe kú dànù nìyẹn. Ṣẹ́rí tí wọ́n ikú Dr. Jẹ́gẹ́dẹ́ yẹn, ó dùn mí gan-an. Tó bá ní kan káyọ̀ wọnú egungun báyìí, wọnú iṣan ara, ó dùn mí gan-an. Dr. Jẹ́gẹ́dẹ́ ò ṣe yan bẹ́ẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn youth tàwa ládùúgbò yìí, kò sí nǹkan tá a bá ń bá dọ́dọ̀ wọn báyìí tí wọ́n kì í ṣe fún wa. Ká fẹ́ ṣe carnival ni, wàá ṣe. Kíkan náà fẹ́ ṣe bachelor's eve ni, wàá ṣe. Kíkan náà fẹ́ ṣe birthday ni, wàá fún wa lówó. Kò sí nǹkan tá a máa ṣe láì lọ́ọ́ kí n support wa. Ó wá jí pé orí time tèmi gangan láti wá lọ nídìí wọn fún help báyìí ní ikú pa wọn. Ó dùn mí o, ó dùn mí gan. Ní nǹkan bíi 8:30 lálẹ́ ìjẹta kan tó múná lọ, rẹ́ anybody tó wọnú compound. Ẹ wo ṣe rí àwọn ìbéèrè tẹ́ fẹ́ máa béèrè lọ́wọ́ mi, ó ti fẹ́ máa di nǹkan mi o. Ẹ wo tèmi ní pé ìsàlẹ̀ mẹ́rin ni mò ń gbé. Tí n bá ti sí ìgboro pé mi ì mú gboro, mi máa wá sí ṣọ́ọ̀bù àǹtí mi ń bì. Ṣe rí Mr. Jẹ́gẹ́dẹ́ àbí Dr. Jẹ́gẹ́dẹ́ tó dolóògbé, wọ́n gbà mí gẹ́gẹ́ bí security pé kí n máa bá wọn ṣọ́lé o. Kò rí bẹ́ẹ̀, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ó yẹ kán ṣe mí náà lóore ni, kí tó kó mú wọn lọ. Ó dùn mí, ó dùn mí. Ṣé tó ká wa lára? Okay, no problem. Ẹ ṣé gan. Ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ìjẹta kọ́ lè sọ pé wọ́n múná lọ yìí. Ìjẹta dẹ̀ ní Friday o. Bẹ́ẹ̀ni, ní nǹkan bíi 8:30. Ṣé rí iná wà ní gbogbo ìjẹta tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí o. Àárọ̀ àná báyìí ni àwọn NEPA ṣẹ̀ṣẹ̀ paná. Iná wà. Ẹ dúró ṣé face kan náà lẹ ń lò pẹ̀lú àwọn Dr. Jẹ́gẹ́dẹ́? Ẹ ṣe nísàlẹ̀ ńbẹ̀ yẹn junction yìí tẹ́ bá ti gba junction yìí wọlé títí junction tó wà nísàlẹ̀ ńbẹ̀ yẹn àti street kan tó tún wà lẹ́yìn ẹ̀ line kan náà lájọ ń lò line kan náà ni. Wọn ò dẹ̀ múná lọ rárá. Wọ́n múná lọ rárá. No problem. Ẹ tí ì sanwó. Ẹ láìkó owó. Owó mi àti mi ni. Ẹ ṣé gan. All right. Ẹ take care o. No problem. Máa pé shoemaker yẹn. Ẹ pé ẹ sọ pé mi mo ní kẹ́ pé. Kò sí problem. Ó máa ṣe yín dáadáa. Okay. Àtẹ̀yìn náà ṣe lọ́wọ́ ẹ o. Inú ẹ̀dá jìn, rọra ṣe. 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 Pẹ̀lẹ́. Yes sir. Báwo ni? Dáadáa ni. Ṣé madam wà lé? Wọ́n sí around, wọ́n ti jáde. Madam ti jáde. Okay, that reminds me. Wọ́n lọ́jọ́ tí kinní ìṣẹ̀lẹ̀, ẹ lọ kírun. Bẹ́ẹ̀ ni, mo lọ kírun. Ọjọ́ yìí mi ò sí around. Okay. Tẹ́ bá ti lọ kírun bẹ́ẹ̀ ta lẹ máa fi gate dé? Táyọ̀ kúkú wa ló máa ń bá mi dúró sẹ́nu gate mi ìbá sí around bẹ́ẹ̀. Bóyá òun ló wá gbàgbé sílẹ̀kùn sílẹ̀ mi tẹ̀ wá lè sọ torí mi ò sí níjọ́ yẹn. Táyọ̀, ibo wà ní Táyọ̀ yẹn wà ń sìn? Táyọ̀ wà ní bus quarters ibẹ̀ ló wà ń tẹ̀. Ṣé BQ ló ń gbé ni? Bẹ́ẹ̀ ni ibẹ̀ ló wà. Bẹ́ẹ̀ ló ń gbé. Okay. All right. Ọlọ́run sá ṣàánú wa lọ́wọ́ àwọn agbénipa báyìí.
ṣé wà ṣòfin pé àwọn agbénipa ló ṣe iṣẹ́ yìí. orúkọ wo la tún fẹ́ fáwọn tó pọ̀ gà agbanipa náà la pè wọ́n. ọ̀tọ̀ ni ẹjọ́ ẹ fọ̀nà hàn wá. so ibo ló wà nígbà tó ń já orí. mo wà ń sàlẹ̀ ń gbà yẹn. gateman ní pé ìwọ náà fi ṣọ́ gate. bẹ́ẹ̀ni. o ò dẹ̀ ṣí sílẹ̀ at any point in time. bóyá gbà tí mo lọ ra nǹkan bí mo dẹ̀ ṣe wọlé padà mo tì í. sísí mi mo fẹ́ kó jẹ́wọ́ fún wa ká lè ràn ẹ́ lọ́wọ́ àwa mọ̀ wípé o mọ̀ọ́mọ̀ ṣí géètì yẹn sílẹ̀ fún àwọn olè yẹn láti wọlé ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ mà ẹjọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ kọ́ mà mí ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. tó bá tètè jẹ́wọ́ fún wa sí a máa tẹ̀. àákú ẹjọ́ torí Ọlọ́run mi ò mọ̀ kankan nípa ikú dáàdi èmi kọ́. bọ́ tó sọ pé wà nígbà tí ọ̀gá ẹ̀ dé. mo wà nígbà tó dé bóyá gbà tí mo dẹ̀ tún ti lọ ra nǹkan. Okay. Èmi ti gbà wípé o gbọ́ nǹkan kan pa ẹ̀ but wọ́n ní yàrá kan wà lókè tó jẹ́ wípé madam àti dádì nìkan náà máa ń wọbẹ̀ is that true? bẹ́ẹ̀ ni mi ìfà mi ń tún bẹ̀ ṣe òun síbẹ̀ fún mi. Cool. So o wọ bẹ̀rẹ̀. Kódà mi ò ní kọ́kọ́rọ́ bẹ̀rẹ̀. So o ní kọ́kọ́rọ́ wọ́n dẹ̀ máa ń tilẹ̀kùn. But báwo ló ṣe máa mọ gbogbo àwọn details yẹn nígbà tó o bá dé bẹ̀rẹ̀? Ìgbà tó jẹ́ pé wọn ò tiẹ̀ kí ń ṣe fún mi rárá mi ò ń tún bẹ̀ ṣe àtọ́jọ́ tí mo ti débi gan mi wọ́ bẹ̀rẹ̀. Wọ́n kàn lè máa já mẹ́kọ́ má fi kọ́kọ́rọ́ tì pa. Anyway o ti sọ pé o ò dé bẹ̀rẹ̀. Ẹ ṣé ẹ lè máa lọ. Madam ẹ jọ̀ọ́ ṣá lè ra aṣọ tẹ́ wọ̀ lọ́jọ́ yẹn. Aṣọ ṣé aṣọ ti tèmi. Bẹ́ẹ̀ni ṣó jọ aṣọ yìí. Aṣọ. Èmi ni boyfriend Tayo. Ǹjẹ́ o mọ Dr. Jegede? Bẹ́ẹ̀ni mo mọ wọn dáadáa àwọn ni ọ̀gá Tayo. O lè mọ̀ pé wọ́n ti kú. Of course èèyàn ńlá ni wọ́n láwùjọ irú wọn ò lè kú kí gbogbo èèyàn má mọ̀ pé wọ́n ti kú sá. Àmọ́ sá ẹ wò tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ń rò pé bóyá torí pé wọ́n rape Tayo ni mo ṣe pa wọ́n irọ́ ni o mi ò mọ kankan pa ikú wọn àti wípé ìyàwó wọ́n ti fún wa lówó wọ́n dẹ̀ ti ní pé ká mẹ́nu mọ́ wípé ká mú ẹnu wa mọ́ ká má sọ síta gbàtà náà dẹ̀ ti ń rí owó tẹ́rẹ́tẹ́rẹ́ gbà lọ́wọ́ wọn àwa náà ti gbẹ̀nu wa dákẹ́ àdẹ̀ ti sọ fún wọn pé no more war so mi rí reason tí a tún ṣe fẹ́ lọ pa wọ́n sá. Well nígbà tẹ́yìn ti promise pé kò sí wàhálà mọ́ in your words no more war kí ló wá dé tẹ́ ṣe fi invade lé wọn lọ́jọ́ Friday on the 13th I mean ọjọ́ tí wọ́n pa wọ́n or better still ọjọ́ tẹ́ pa wọ́n. ọ̀gá ọlọ́pàá ẹ̀fọ́ ni ṣe rí ìjọ tẹ̀ sọ yẹn gbogbo sá èmi wà nílé ọtí tí mo ń bu nǹkan mu seriously. Táyọ̀ sọ fún wọn. Tayo. Téèyàn bá rape ẹni tẹ́mi fẹ́ fẹ́ ó máa dùn mí gan in fact mo lè pa. ọ̀gá ọlọ́pàá ẹ take it easy ọ̀rọ̀ yín yé mi nǹkan tẹ́ ń tẹ́ láti sọ ń sìn ní wípé èmi ni mo pa ṣe. No, that's not what I'm saying. Èmi kàn ń try láti sọ fún ẹni pé tó bá jẹ́ pé girlfriend mi ni wọ́n rape ó máa dùn mí gan in fact mo lè pa ẹni yẹn.
This is my question for you. Ṣé ìbínú ló mú ẹ pa Dr. Jegede? Ẹ ti ń sọ pé èmi ni mo pa wọ́n báyìí. Now, nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ ń sọ nìyẹn. No. Ọ̀kọ̀lọ́pàá. Yes. Ẹ take care easy. Ẹ ní sùúrù. Ẹ má ṣe mí báyìí. Mi ò mọ nǹkan kan pa ikú wọn rárá. Àwa kàn wí pé káwa lọ gba last payment wa ń bẹ̀ ni. Òun ló jẹ́ ká lọ síbẹ̀ nítorí pé a mọ̀ pé owó ńlá kan wà nílé. Àti pé bí wọ́n ṣe ń fún wa àwọn owó tó ń fún wa yẹn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ni kò náà kankan. Ẹnu wa ti fẹ̀. Láṣẹ wí pé owó ńlá tó wà ń bẹ̀ yẹn ká wá lọ síbẹ̀ ká lọ gbé. Tá bá dẹ̀ gbé ká travel out lọ síbi àbí Ghana ká lọ relocating ká lọ máa relaxing bẹ̀ jẹ́jẹ́ ká lọ start new life. Òun ló fà á táwa ṣe kí ni tá ṣe lọ síbẹ̀ pé ká lọ gbé owó yẹn. Mi ò mọ kankan pa ikú wọn, mi ò pààyàn rí láyé mi sá. Mi ò pààyàn rí. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ sùnùkùn ká fojú sùnùkùn wò. Ó sọ sí mi. Assalamu alaikum. Wa mi alaikum salam. Ẹ jọ̀ọ́ Jamiu ni mo béèrè. Jamiu. Kò sí Jamiu nínú ilé yìí o. Wọ́n wá ń pè ní Sugar. Oh, Sugar. Ẹ má bínú. Báwo lẹ ṣe jẹ́ sí? Ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́. Ẹ̀gbọ́n Jamiu? Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n Sugar ni? Bẹ́ẹ̀ni. Padà ṣe rí nìyẹn o. Bí kí ni? Ṣé ẹ gbọ́ ni? Gbọ́ kí ni? Pé Sugar pààyàn. Ó pààyàn. Mo rò pé nítorí ẹ̀ lẹ ṣe wá ni. Sugar ti pààyàn o. Ṣùgbọ́n tó bá yẹ pé bóyá ẹ fẹ́ dé police station o, mo lè mú yín débẹ̀. Kò jìnnà síbí rárá. Ok, mo bẹ jẹ́ kí n drop bag mi sílẹ̀. Tẹ́ bá ti dẹnu ọ̀nà ẹ̀ lábẹ́ kípẹ̀tì yẹn ẹ máa rí kí ẹ bẹ̀ máa dóde yín ta. Ok, ẹ ṣe. Ẹ má pẹ́ mò ń dúró o. Ok. Alájà. Ẹ ra. Ẹ ti lọ ni. Rárá, mo kàn fẹ́ sáré ra nǹkan níbẹ̀ yẹn ni. Ẹ bá ti pè mí ọ̀nà kan náà ni ẹ ra nǹkan tẹ́ máa rà á dẹ̀ máa lọ sí station. Ok, ẹ jẹ́ ká lọ. Ṣé ká máa lọ báyìí. Bá ṣe ṣe bí gbọ́, a ò bá rí ikú wá ṣe bí ó. Inú ẹ̀dá jì, rọra ṣe. Inú ẹ̀dá jì, rọra ṣe. Inú ẹ̀dá jì, rọra ṣe. Ẹ kú jókòó Alájà. Inú ẹ̀dá jì, rọra ṣe. Hello. Mo ń bọ̀ sí. Ẹ̀mí ní pẹ́ dé. Ẹ dá dúró mi ò ní pẹ́ dé. O ṣe. Alájà, ẹ má bínú. Mo láti sáré débì kan sínsìn. Ó wà very important. Bóyá màmá ríra ń lé nìyẹn. Ẹ má bínú. Ẹ ṣé sà. Mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Má bínú. Mo kàn fẹ́ get it right. Ó dáa. Bàbá Gateman lọ kí aṣáámú lọ́jọ́ yẹn ni. Látìgbà táwẹ̀ ti bẹ̀rẹ̀, èmi náà máa fi ń ṣọ́lé tí wọ́n bá fẹ́ lọ kí aṣáámú. Okay. Jerry, bí mo ṣe wà yìí, èmi àti Sugar àti ní plans láti jí owó tó tówó gbé lọ́dọ̀ Daddy. Excuse me, ẹ jọ̀ọ́. Ṣé rí kíní tẹ̀ ń lò yìí? Bí ìgbà tẹ̀ ń lò ní orí ẹ̀mí mi ni, ẹ̀rù ń bà mí gan. Yes. Thank you. Ṣé rí bí mo ṣe wà yìí, ẹ̀rù kì í pẹ́ bà mí, ẹ̀rù máa ń bà mí gan. Torí ẹ̀ ni mo ṣe pé Sugar
pé kó wá dúró tì mí lé lọ́jọ́ yẹn. Bó ṣe dé, èmi ti ní duplicate key ibi tá ti máa gbé owó yẹn. So mo ṣílẹ̀kùn fún àwọ̀ ọbẹ̀. Bá ṣe gbé owó yẹn báyìí, mo wá ní ká má tilẹ̀kùn yẹn pa sódà ó máa lè easy fún wọn láti wọ́ bọ́ọ̀sì yẹn jáde. Bá ṣe fẹ́ wọ́ jáde yẹn ni dáàdì àti mọ́mì dé. Àwa sáwọnú ilé yẹn padà, a sápamọ́ síbẹ̀. So dáàdì àti mọ́mì wọ́n lọ sínú yàrá wọn lókè. Bá ṣe ní ká gbé báàgì báyìí ká máa sábọ́ta padà. Bá ṣe gbọ́ tí àwọn olè yẹn wọ́n kò ń gbálẹ̀kùn ní gbàgbàgbà. Rárá, Fẹ̀yìntọ́lá ló kọ́kọ́ gbálẹ̀kùn. Dáàdì àti mọ́mì wá sí living room padà. So mọ́mì wá ń sọ fún dáàdì pé dáàdì ti lè bẹ̀rù jù, kí ló dé tí wọ́n ti sáré mú ìbọn. Mọ́mì wá gbàbọn yẹn lọ́wọ́ wọn. Wọ́n kàn náwó ẹ̀ sínú room táwa sápamọ́ sí yẹn àtìlẹ̀kùn yẹn. So a kàn rí ọwọ́ mọ́mì, ọkàn drop ìbọn yẹn síbẹ̀. Gbà yẹn náà wà mú náà. So inú yàrá yẹn nìbọn yẹn wà títí tán fi múná lọ. Bẹ́ẹ̀ni. And ìgbà tó ń múná yẹn lọ ni wà tí Sugar decide pé opportunity láti sá lọ ni. Bẹ́ẹ̀ni. Ìwà àti Sugar lẹ́jọ́ wà ní yàrá yẹn àbí? Bẹ́ẹ̀ni. Sugar dẹ̀ rí ńgbà tí Mrs. Jegede fi ìbọn yẹn pamọ́ sínú yàrá yẹn. Ó rí, èmi náà rí, àjọ rí ni. So, ẹ̀mí ló ní ìbọn dún. Ẹ̀mẹ́ta ló dún. Ìkan kọ́kọ́ dún wọ́n ṣe múná lọ. Orí kejì tẹ̀lé. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni orí kejì yẹn tẹ̀lé. Ó tún wá dún lórí kẹta. Èmi fi ń pé ká suspend the case tani pẹ̀lú S and we replace them with Sugar àti Tayo. Okay, since pé àwọn ló mọ̀ ń pa ìbọn kejì, right? Exactly. Okay. Including Mrs. Jegede. No. Ó ní nǹkan ṣe náà. Ṣé bóun lọkọ ẹ̀ṣẹ̀ kú? Tommy, everyone is considered a suspect until proven innocent. So, Mrs. Jegede stays. Okay? Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ni àgbà o. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́tà wà. Ìmúníkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ni ń gbé. Inú jẹ́ àwọn ọmọ ẹ̀dá. Inú ẹ̀dá jẹ́ rọra ṣe. Inú ẹ̀dá jẹ́ rọra ṣe. Inú ẹ̀dá jẹ́ rọra ṣe. Inú ẹ̀dá jẹ́. Shouldn't go here can move fún kíní yìí ni, but in fact it's none of our business. Oh, ṣe jẹ́wọ́ now. Jẹ́wọ́ kó save wa ní gbogbo stress yìí. Bó bá ó bú lẹ́sẹ̀ lọ́mọ ráyè ọ̀hún. Ènìyàn bí àpárọ̀ lọ́mọ ráyè wá. Ṣé wọ́n sọ pé ó ṣe? Ìbọn báwo? Mi mọ̀ pa ìbọn mi. Get up! Ìbọn ẹni sùúrù ìbọn mi.
tó bá dún pẹ́ máa blow ẹnu ẹ̀ dànù. Bọ́tà move. Inú ẹ̀ dájì, rọra ṣe, inú ẹ̀ dájì. Don't move! Back! Your hands up! Ah! Where do you think you're going? Huh? Where do you think you're going? Get up! Get up! Ṣebí ní pé ìwọ kọ́ ló pa wọ́n? Èmi kọ́ ni mo pa wọ́n. Ìwọ kọ́ ló pa wọ́n? Kí ló dé wá fi sáré? Kí ló dé sáré? Ẹ̀rù ló bá mi. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ àmà sáré nígbà tí a kò lè. Inú mi dùn gan ni. I'm extremely happy. Tommy. Yes, sir. Ṣé wàá rí rísì tó sọ pé kí wọ́n pay àìwọ́ àti tẹ̀lá báyìí? Ṣé ìwọ náà rí rìsọ́ọ̀tì ẹ̀ báyìí? Bẹ́ẹ̀ni Samori. In fact, eye opener ní kéèsì lè jẹ́ fèmí náà. Ṣorí tẹ́lá tó ń wò yẹn Yes, sir. kò ń ṣe kúẹ́kúẹ́ detective. Super cop. Yes, sir. It is obvious because left to me, èmi ti conclude pé ẹni tó mú bọn wọlé ló pa doctor yẹn and pé I'll need no further investigation. Àmọ́ ńgbà tí tẹ́lá ń sọ wípé we should dig deeper. Ẹ wá rí ibi tí case náà já sí báyìí. I've actually learned a lot working with him. Little, ẹ má jẹ́ kó dàbí pé superhero kan. Oh, yes, you are. I was only doing my job. There's no big deal about it, sir. That's you being modest again. We're all the same, Eshegon. I greatly appreciate. Ọlọ́run á jẹ́ ká ṣe ìtọ́jú báyìí lọ. Iṣẹ́ ṣì pọ̀ fún wa láti ṣe o. Yes, sir. Bá dẹ̀ ti pè é lẹ́sẹ̀kẹsẹ̀ mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní. Congratulations. So, I will see more of you very soon. All right, sir. Thank you so much. Sir, ṣé any match lẹ́ni ní golf club ni? Ẹ̀yin náà lè sọ pé kí n máa Oh, yes. Very watch with me. Oh, yes. Very necessary, sir. So, see you again. Okay, Yes, sir. sir. Thank you so much, sir. Yes, sir. Hello? And thanks for the opportunity. Opportunity care. You were doing your job. Oh, Inú èmi gan náà dùn pé mo bá ẹ ṣiṣẹ́. thank you. So, what next? What's next, Bawo? We'll wait for the next crime ni. Wow. Ilé ayé ìṣá. Àwọn tó kàn pósí, wọ́n máa gbàdúrà kéèyàn kú. Àwọn ọlọ́pàá gan tún gbàdúrà kéèyàn ṣe. Bílẹ̀ ayé ṣe rí nìyẹn. Such is life. Such is life. So let's go get something. Oh, yes. Lọ́mọ aráyé wá. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkù wá ṣe bí ọ́. Inú ìbáṣe ṣe bí ìgbà àbáríkù wá ṣe bí ọ́. Inú ẹ̀dájì. Get your hands off me. Àárọ̀ kan dájú. Paná yẹn náà. Kí náà wọ́n pa? Wọ́n má paná yẹn o. Tẹ́lá, wọ́n ní kó má paná yẹn. Kí tó ń paná? What's that? Kí ló ṣẹlẹ̀? Tẹ́lá, what's wrong? What happened? Okay. Yes. Oh. Who is it? Oh. Biodun. Abe. Abe. Kí ló ṣẹlẹ̀? Mo retí ẹ títí alẹ́ àná. Mi ò rí ẹ. Ó dẹ̀ pè mí. Má bínú now. Kí má bínú. Mo ṣáà ti dé sí. So kí ló fẹ́? She was upon traveling. Staff boss wa máa arrive within the next hour. Kò
kò dẹ̀ ní da kí a máa fi gbogbo wọn náà ẹ̀ máa fi tójọ́. Come, baby. You know I miss you. Of course I do. Yeah, hello. Yeah, I'm also. No. Mo ń jáde nsìn. Yeah, mo ń jáde. No, má wá sọ́dọ̀ mi, àní mo ń já. Tani? Nobody. Nobody? So 55 minutes gone. So, let's get it on, baby. Yeah? We're checking the shit up. Who? Oh my goodness. Tell her. Now, ṣó rántí pé gbogbo àwọn. Sorry. Mi ò realizing pé o ní visitor. Yeah, ó ṣẹ̀ṣẹ̀ dé ni. Hello. Hello. Ó dẹ̀ ti fẹ́ máa lọ. Má pẹ́ ẹ lálẹ́. Mo rántí pé mo sọ fẹ́ pé mo travel. Well, anyway. Ṣó rántí pé pọ̀pọ̀ tá pàdé lójú títì lọ́jọ́ yẹn. Ó sọ pé iná wà lálẹ́ ọjọ́ yẹn tí wọ́n pa Dr. Jegede. Yes. Now, èmi feel pé mọ́dàrà ẹ̀ ló máa mọ̀ọ́mọ̀ pa iná yẹn láti ṣiṣẹ́ ibi yẹn. Okay. And ó rántí pé ọmọfẹ́ Ìtọ́lá yẹn sọ pé nígbà tí wọ́n paná òun nìkan ni ó sọ pé gbà tí wọ́n múná lọ. Ṣé ìdí nìyẹn tó ṣe jẹ́ kí n miss? Ó tọ́ ni o. Wọ́n paná. Tọ́nà. And ṣùgbọ́n pé ìgbà tó ọmọ yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún wa ni bàbá ẹ̀ wọlé. Mo tún rántí pé I'm sure you know pípaná yàtọ̀ sí wọ́n múná lọ. So. Wow. You're Let's so go. smart. Let's go. Tell her. You need to step outside. Oh, sorry. Hey, Faitola. How are you there? Dúró now. Faitola. Share now. Who there dúró? Báwo ni? Ó ṣe ń sá lọ. Ó mọ pa kì í ṣe gbọmọgbọmọ náà. Àbí? Báwo ni? Fine. Pẹ̀lẹ́. So, how was school today? Fine. Fine. Did anybody beat you? Sọ fún mi o. Tell anybody bá náà ká lọ gba iná ọjà. Huh? No. Do you know you're very pretty? Thank you. Smile for me. Faitola. Ṣé mo pé obìnrin ni mí? Obìnrin dẹ̀ ni wọ́n náà. Mo fẹ́ kó sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Come on, talk to me. Okay. Nígbà tí àwọn olè yẹn dé, wọ́n force mi wọnú ilé. Àwọn béèrè owó lọ́wọ́ mọ́mì àti dádì. Nígbà tí wọ́n dìde, tó fẹ́ lọ síbi tí owó wà. Ni mo rí mọ́mì tí wọ́n mú remote iná. Wọ́n fi pa iná. Mo wá rápálá lọ sínú toilet. Mo lọ hide síbẹ̀. Lẹ́yìn tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tán, mo gbọ́ tí mọ́mì níbi tí mo hide sí, mo gbọ́ tí mọ́mì sọ fún dádì wípé àkútúkù wọn lọ́nà ọ̀run wípé rapist ni wọ́n. That means wọ́n pa dádì for one reason or the other. Mọ́mì ló pa dádì. Yes, nǹkan tí mo gbọ́ nìyẹn mà. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní agbá o. Thank you so much. Give me a hug. Ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn wò. Ó sọ sí lẹ́nu ó bí Àtọ̀. Ó ṣe. Ìyá àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú She òkúnlé killed her ò husband. jẹ́ ní agbá o. But kí ni bá wá lè ṣúgà? Ó yé mi. But látìgbà tí àwọn ọlọ́pàá ti wá gbé ṣúgà mi báyìí, ẹ rí fíìlì ẹni kankan tó wá kí. Rárá o. A fi ẹ̀gbọ́n ṣúgà. Ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n àti ta ni? Ẹ̀gbọ́n ẹ̀ nìkan ni. Báwo lẹ̀gbọ́n yẹn ṣe rí? Ẹlẹ́hà ni wọ́n. Ẹlẹ́hà. Okay. So, ṣé wọ́n wọlé lọ? Bẹ́ẹ̀ni,
In fact mo rò pé wọ́n ti máa lò bóyá ọjọ́ mélòó kan ni torí wọ́n gbé ẹrù wá. Wọ́n gbẹ́rù wá. Ṣùgbọ́n ìgbà tèmi àti wọ́n jọ lọ sí àgọ́ ọlọ́pàá. So ìgbà tí máa dẹ̀ fi máa padà mí ìdẹ̀ tí wọ́n á mọ bọ́ ṣe rìn lé wọn. Ẹ jìjọ wá sọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni àjọ wà ní. Èmi wá receive very important call. Mo ní láti fi wọ́n sílẹ̀ ńbẹ̀. Okay, ẹ ṣé gan. A máa pàdé later. Màá máa pè yín tí bá need láti bá yín sọ̀rọ̀. Okay. Ó wà ń bí. Ẹ rọra o. Ìdú ìbáṣe ṣí bí igbá, àbárí kò wá ṣe sí ọ. Ìdú ìbáṣe ṣí bí igbá. Àdúpẹ́, ṣé ẹ ń settle down dáadáa? I'll try. Ẹ pẹ̀lẹ́. So wíìkì ni a máa bẹ̀rẹ̀ trial fún sugar. Finally. Ṣùgbọ́n mi ò lérò pé sugar ló lè wá pa ọkọ mi. Pẹ̀lú àdúrà nǹkan tí mo ti ṣe fún. Àwọn ọ̀daràn, criminals, they are very unpredictable. Benny. So, sorry, excuse me. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Hello? Yes, ṣó ti get it? Okay, just hold on, please. Okay, madam, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ kó bá mi kọ́kọ́ kan sílẹ̀. Okay, mo ń gbọ́. 080 22 378 265. Mr. Rashid Fatoyinbo. Okay. All right. Ẹ ṣé. All right. Ẹ má bínú. Ẹ ṣé gan. Ẹ má bínú pé mo lọ́wọ́ sí i. Okay, good. Well, as it is now, case it end. A máa yẹgi fún sugar ló kù báyìí. Well, sí wàhálà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ ṣé gan. It is well. Ẹ jẹ́ kí n máa lọ. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà o. Ọ̀rọ̀ sùnùkùn ká fojú sùnùkùn wò. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́ta. Ìmúníkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìn kùlé yìí láṣẹ lè gbé. Inú jìn àwọn ọmọ ẹ̀dá. Inú ẹ̀dá jìn lọ́ra ṣe. Hello? Táyé ló sọ̀rọ̀. Mo mú fíìmù kan báyìí. Ọmọ ní àtàkọ́kọ́ àti ìyàwó ẹ̀ nílé. Ìyàwó wa ló ṣàṣì ẹ̀ àti fipá bú ẹ̀. Unfortunately, ìyàwó ọmọ wípé ọmọ ọdún ẹ̀ àti boyfriend ẹ̀ wà ní ibi kan tí wọ́n ti rí wọn. Níbi tó ti fi remote pa inú ọmọ pálọ̀ tó sì fi ọkọ̀ mú ìbọn. Táyọ̀, kí tó wá sá kúrò létí mi ò rí láti jọ yìí. Ṣé rí mọ́mì, ẹ̀rù bà mí gan. Bí mo ṣe rí tẹpa ọkọ yìí yẹn, àyà mi ń já. Torí ẹ̀ lèmi ṣe ní kí n sá àsálà fẹ́mi mi o. Táyọ̀, ó yẹ kó mọ̀ pé tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kí wọ́n lò. Èmi náà ò lè mọ̀ọ́mọ̀ kí n fẹ́ pa ọkọ mi. Kí ni wọ́n wá ṣe fún yín tó le tó yẹn? Tẹ́ fi wò wípé ikú òun lè rí ẹ̀ṣẹ̀ wọn. Sórí gbogbo ìgbà tí mo bá ń rí ọkọ mi, ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi. Kò ń ṣèwọ nìkan ni obìnrin tí ọkọ mi ti fipá bá lò. Oríṣiríṣi obìnrin ni ọkọ mi ti rape ní ṣojú mi tí mo máa ń rí. Àìmọye house help tó ti wá ṣiṣẹ́ tọkọ mi ti fipá bá sùn. Àìmọye àwọn èèyàn tí mo mọ̀ tó ti fipá bá sùn. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Màá sọ story kékeré kan fún ẹ. Bó ṣe ń wò mí, rape victim ni mí. Bàbá mi ti ń bá mi fipá lò pọ̀ látìgbà tí mo máa kékeré títí mo fi fẹ́ ọkọ. Àtìgbà yẹn ni mo ti ṣe ìlérí fúnra mi pé gbogbo ibikíbi tí mo bá ti rí ọkùnrin tó ń fipá bá obìnrin lò pọ̀ máa máa ṣe wọ́n jàǹbá ni. Ni mo ṣe ti dé ọkọ mi tí mo fi wò pé kí n dá sẹ̀ríà fúnra mi. Torí mo mọ̀ pé ìjọba ló yẹ kí n lọ fẹjọ́ ẹ̀sùn. Àmọ́ mọ̀ pé kò ní yábọ̀rọ̀. Ló ṣe tẹ́ mi lọ́rùn pé kí n pa fúnra mi.
torí pé ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi lójoojúmọ́ gbogbo ọkùnrin tó bá ń bá obìnrin fipá lò pọ̀ ó yẹ kó máa pa wọ́n ni ikú lè rí ẹ̀ṣẹ̀ wọn. àmọ́ wá gbọ́ Táyọ̀ owó tó wà nílẹ̀ ibo ni mo gbé wá fún owó tó máa tún gbèsè ayé ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin sórí àṣírí mo fẹ́ kó bò mí láṣírí kó wà láàrin èmi àti wo àti Ọlọ́run ọba tó dá wa nìkan tí ọmọ fi ẹlẹ́dàá mi dé. mo ti dọ́ máa ṣe ẹ̀mí ọ̀rẹ́. Anytime. Hold it right there. Chief Mrs. Why? Mo mọ̀ pé máa padà mọ́ mi lónìí. Nígbà tẹ́ mọ̀ pé rapist lọ́kọ yín, kí ló dé tẹ́ ṣe report ẹ̀ instead of taking laws into your hands? Ṣé law tó corrupt? Kí lẹ fẹ́ ṣe? Ẹ ti mẹ́wọ̀n. Tó bá yá, ẹ tún release ẹ̀. Ṣé fẹ́ gbọ́ mi? Gbogbo ọkùnrin tó bá ti ń rape obìnrin, ikú lè rí ẹ̀ṣẹ̀ wọn. Well, ìjọba yẹn ló ti mú yín sìn. Kí ni ìjọba fẹ́ ṣe? Nǹkan tí ìjọba máa ṣe ni. Chief Mrs. Jegede, I'm placing you under arrest for the murder of Dr. Jegede. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà ó. Ọ̀rọ̀ ìṣùnùkùn ká fojú ṣùnùkùn ó. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí ó. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ẹni agbójú òkúnlé ò jẹ́ ní àgbà ó. Ọ̀rọ̀ ìṣùnùkùn ká fojú ṣùnùkùn ó. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí ó. Èyí àti gbọ́ etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Inú ilé yìí lọ́tà ìmúníkà kọjá gbòòrò aṣẹ́bí. Ẹ̀yìnkùlé yìí láṣẹ ni ń gbé. Inú jìn àwọn ọmọ inú ẹ̀dá. Inú ẹ̀dá jìn rọra ṣe. Inú ẹ̀dá jìn rọra ṣe. Inú ẹ̀dá jìn rọra ṣe. Inú ẹ̀dá jìn rọra ṣe.